so àṣẹ lórí burúkú èèyàn ni ẹ àṣẹ olóṣì èèyàn báyìí ni ẹ èèyàn gidi ni mo pè ẹ so Ṣadé mo gbẹ ẹ ní eyín tán wá lómi lókàn tó fẹ́ fi gé jẹ àbí tẹ́pọ̀ wọ́n tí mo lọ mú wá tẹ́pọ̀ ọmọ lẹ́lẹ́ mo rí ẹni lásán ni ẹ wọ́n mọ́ ní dustbin tí mo lọ mú jáde tí mo sọ èèyàn gidi tán ó fẹ́ máa bá màmá mi ṣorogún bíi ti báwo ni so àṣẹ òótọ́ ni pé kí ni òun fẹ́ dádì èmi fẹ́ dádì lọ́ọ́ máa jẹ àbọ̀ṣépè fún ẹni o fẹ́ dádì ní kí ni ṣé mo pa ọmọ ẹni o fẹ́ dèdè kó tún lóyún fún wọn. Oyún wo mi lóyún. so tí n bá fún ẹ ní ẹ̀ṣẹ̀ ní ikùn oyún bèbí yẹn ó máa jábọ́ sílẹ̀ ní báyìí àbó ṣé òun ló bá mi sọ ń sìn so ìka yọ̀ báyìí ni ẹ o fẹ́ wá bà fámìlì yìí jẹ́. ẹ̀rọ ọmọ o tún fẹ́ bàbá ta ló sọ fún ọ tájù mi àbọ̀rọ̀ òṣù ló bá mi sọ náà ta ló sọ fún mi. o fẹ́ dádì o fẹ́ dádì búra sí tí wọ́n bá bú ẹ̀wọ̀ ọmọ àtẹ́bọ̀ nù ẹ̀. kí ló dé lára kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì. Mọ́mí ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ ní skul ni mo tẹ́ láti béèrè lọ́wọ́ ẹ̀. ń tẹ fà ní skul ṣe ẹ̀ wá lè sọ̀rọ̀ yín àmì kébìlì kí ló fa gbariwo tẹjọ́ ń pamọ́ra yín kí ni ẹjọ́ èèyàn kan gbọ́kọ̀ èèyàn kan gbọ́kọ̀ ṣe ti ń fọ́ para yín ni. Mọ́mí àfẹ́ ọkọ ara wa. ẹ̀dẹ̀ ní kí ni gbogbo èrè gbé. ẹ ṣáà bá ń bẹ̀ sórí mi mọ ọkọ tí mo ṣe fún wọn kò lè ní dá afẹ́fẹ́ tó sọ yẹn kò lè ní dá afẹ́fẹ́ tó sọ àbọ̀ òṣì èrè tí bá bú ẹ wà máa rí sáà ó ṣépè fún ẹ. kí ló dé ní sùúrù. mi mọ̀ pé yòótọ́ ẹgbẹ́ oúnjẹ ṣù bàbá tuntun jẹ́ ṣu ọmọ ni. a ṣe ìṣòro. Mọ́mí ẹ ṣáà kò fẹ́ bọ̀dà wálé. ó tún dé ti dáadé. kò rí bẹ́ẹ̀ wọ̀ kò rí bẹ́ẹ̀ o. kí ni ò rí bẹ́ẹ̀. ẹ lọ́run kò rí bẹ́ẹ̀. Ṣadé Mọ́mí kò rí bẹ́ẹ̀. kí ni ò rí bẹ́ẹ̀. Lára Ṣadé jẹ́wọ́ fún mi ó dé ìtọ́kọ mi má lọ jókòó ọ̀rẹ́ mi àti èmi ṣe ìjà ó dé ìtọ́kọ mi. Mọ́mí kò fẹ́ dádì nìkan ó ti lóyún oṣù méjì fún dádì bó ṣe wà yẹn. olóyún fọkọ mi. mi mọ̀. kí ló pariwo kí ló dé màá lára kí ló dé. Bolarinwa ṣé òótọ́ lọmọ ìlú yóò fún ẹ. Oh God àti kí tún ni and so pé mo wá fún Ṣadé lóyún ó jẹ́ bàbá rà àìrírú èrè mo ti ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí àbí ó yá ẹ jẹ́ kójú mi bẹ́ẹ̀ sí rí nǹkan tẹ́nìkan ò rí rí kí ló ṣe iná ẹ lè sọ gẹ́gẹ́ dànù ẹ sọ bìlísì ní wárápá. Bolarinwa ìyẹn lọ́wọ́ pariwo rẹ̀ ẹ̀ bá mú microphone nǹkan sọ fún gbogbo ayé pé mo fún Ṣadé lóyún o ọ̀rẹ́ ọmọ mi bóyá àwọn tó ṣe rú ẹ̀ rí. Bolarinwa is either kẹgbà fọlọ́ pé mo fún ọmọ yìí lóyún kájọ máa gbélé bẹ́ẹ̀ ni tàbí tí o bá tẹ́ lọ́rùn ẹ̀kẹ́rù yẹn jáde. Daddy. Bolarinwa come here. Come here. àwọn yòókù ẹ̀ mọ́tò bá ti ń tiẹ̀. Lára you did this to me Lára mo sọ is it that you stay in this house. Mọ́mí wọn kẹ́ ẹ̀ gbé olóyún ọ̀ kẹ́rù jáde kí ló ń ṣe yín. kájọ ọba yìí ṣé ìgbà mi ni ṣé ó ní mo lọ́ọ́ tí mo fi ń pa yín. pẹ̀lú ọmọ yìí. rí dànù. bàbá ẹ̀ rí ká jáde. Daddy. bẹ́ẹ̀ máa kó rẹ̀ ṣe máa tó kó ra àgò lọ́nà kí má lè jẹ tí mo fẹ́ sínú mi. kí ló dé rice tó fẹ́ kí n máa jẹ ni èèyàn láti ṣe ìsámọ̀là túwó ẹ̀bà. Bolarinwa. ọ̀rọ̀ ọmọ ẹ̀ máa ní. àti kí tún ni just get out of my house. kébì jáde pẹ̀lọ́mọ mi. Mọ́mí ó ti yá dájú ẹ má ṣe mistake gbàgbé ẹrù kankan o ẹ má ṣe mistake gbàgbé ẹrù kankan ẹ bá gbàgbé ẹrù kan pẹ́rẹ́ máa sún ni. olówó ayé ẹ̀jẹ̀ rọra ṣe onípòlá ẹ̀jẹ̀ rọra ṣe onílárí kò má sẹ́ni tó mọ̀lá olówó ayé rọra ṣe bàtà lọ́ọ́ máa ṣe bàtà ẹnu tó wọ̀ kàyéfì. olówó ayé ẹ̀jẹ̀ rọra ṣe.
yọ̀bí lónìí ẹ̀jẹ̀ á lọ onílàlẹ́ yọ̀bí ẹ̀jẹ̀ á lọ gbàdùn ojú kẹlẹ́lẹ́ ní lálẹ́ yọ̀bí alẹ́ yọ̀bí ẹ̀jẹ̀ á lọ alẹ́ yọ̀bí lónìí ẹ̀jẹ̀ á lọ onílàlẹ́ yọ̀bí ẹ̀jẹ̀ á lọ gbàdùn ojú kẹlẹ́lẹ́ ní lálẹ́ yọ̀bí ẹ̀jẹ̀ á lọ. Monday to Friday ọjọ́ ṣe nìyẹn alẹ́ Friday gangan lálẹ́ yọ̀bí bàbá mú fìlà ìyá mú gèlè kálálẹ́ yọ̀bí ó ká lọ gbádùn ara wa Monday to Friday ọjọ́ ṣe nìyẹn. ṣe rí irú nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣe mo fẹ́ kẹ́ gbàgbọ́ wípé ohun tó ṣẹlẹ̀ yìí kò ń ṣe pé bíbá ló máa kọ́kọ́ ṣẹ̀ sí ó ti ṣẹlẹ̀ sí oríṣiríṣi ìdílé there is nothing unique about it but ṣe rí wọ́ọ̀rì tèmi gangan nínú gbogbo tó ṣẹlẹ̀ ní health ti ní wọ́n ẹ wojú yín sí ó ti hàn gèdè wípé ẹ̀rù no it's shown all over you àmọ́ mo lóye àti mo ní nà án ẹ̀yin dẹ́pẹ́ máa ń bọ́bù with life ní ẹ̀rù lórí ìdádìdẹ́ ṣe tó máa ṣe yíyan ò ní káyé parẹ́ ẹjọ́ tó lọ lọ mo ti dé báyìí sí after service lára rẹ̀ pàápàá jùlọ my tight friend bí ọmọ yín náà ni àwa ní pé ẹ̀kẹ́ máa rí kínú yín máa dùn ọkọ yín làwa náà. ó ṣe wọlé ọkọ mi ronú rárá ṣé báyìí láyọ̀ mi tí bá ti rí yín inú mi máa dùn yín. mọ́mí ẹ̀ ń ronú ó mọ̀ lójú yìí ìfowópamọ́ ló wà nínú wáyé pàápàá gan ronú gan ṣe rí ìyàwó lẹ́sìn kírísítẹ́nì báyìí a nígbàgbọ́ pé gbogbo ìgbà ti dé bá ìdá àwọn ọba ọlọ́run so máa ń fi ọkùnrin wá fún ọlọ́run ọmọ adégbàkóso ẹ̀ ń ronú gan ẹ̀yin ẹ̀gbọ́n kan ti wálé sọ ẹ̀ tó bá ti ronú ó lè lead sí hypertension from there ó lè lead sí stroke ẹ̀ lẹ́yìn stroke ló kàn